Mo kí gbogbo olólùfẹ́ ètò Master Beast TV, mo sì dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín, ìmọ̀ràn yín àti ìfẹ́ tẹ́ fi hàn sí wa. Ire lójú orí o, ire lójú yín máa rí. Ní àwọn ọ̀sẹ̀ tó kọjá, a ṣe àgbéyẹ̀wò ìṣípòpadà. Lẹ́yìn ìgbà tá a ṣàgbéyẹ̀wò ìṣípòpadà, a wá wọnú ìṣirò ìpìnlẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì gírámà. Èrèdí tá a fi ṣe yìí ni pé nítorí wípé a máa ka àwọn ìṣirò kọ̀ọ̀kan, ó sì di gbòógì, ó di ọ̀ranyàn kí gbogbo akẹ́kọ̀ọ́ ní ìpìlẹ̀ tó dáa ká tó wọnú ìṣirò. Táwọn akẹ́kọ̀ọ́ bá ní ìpìlẹ̀ tó dáa ká tó wọnú ìṣirò, oríṣiríṣi la máa gbọ́. Master B o, it's too tough o, it's too hard o, it's too difficult o, ó lé o, ẹ fẹ́ pa wá o. Àwọn láti kọ́kọ́ sọ pé ó dáa kákọ́ wọnú àwọn ìpìlẹ̀ gbòógì. Ní ẹ́písòdù tó sì kọjá àti ṣe àpẹẹrẹ àwọn ọ̀nà àmúlò ìdọ́gba tààrà nínú ẹ̀kọ́ físíìsì. Ní ẹ́písòdù tọ̀tẹ̀ tó jẹ́ ẹ́písòdù kejì, a máa tẹ̀síwájú. A fẹ́ wo ìṣípòpadà apá kejì. A fẹ́ wo ìṣípòpadà apá kejì. Apá kejì. Ní ẹ́písòdù yìí, a máa wo àwọn kókó èdè. A máa wo àwọn kókó èdè gbòógì tá a máa bá pàdé lábẹ́ ìṣípòpadà. Kókó èdè mẹ́ta ló yẹ ká wò, which are key terms that we need to focus on when talking about motion. Àkọ́kọ́, which is the first one, òun là ń pè ní ìyára. Èjì, òun là ń pè ní ìsáré. Ẹ̀ta, òun là ń pè ní ìdàgẹ̀ẹ̀rẹ̀. Ení ni ìyára, èjì ìsáré, ẹ̀ta ìdàgẹ̀ẹ̀rẹ̀. This is speed, velocity and acceleration. Ẹ já wọnú wọn kíákíá torí àròjọ ń sọ lókun. Ìbéèrè àkọ́kọ́ tó yẹ ká béèrè wa ni pé kí ni ìyára àti irúfẹ́ ìyára tí ó wà? Kí ni ìyára àti irúfẹ́ ìyára tí ó wà? Ìyára jẹ́ òṣùwọ̀n jíjìnnà sí ìrìn àjò tí ara kan rìn tàbí tí ọkọ̀ kan rìn pẹ̀lú àkókò. Ó jẹ́ ìwọ̀n jíjìnnà sí ìrìn àjò tí ara kan rìn tàbí tí ọkọ̀ kan rìn pẹ̀lú àkókò. It is the measure of the distance traveled by a body with time. Tí ọ̀pọ̀lọpọ̀ bá wọnú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bàbá, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìyá, a máa rí nǹkan tá à ń pè ní speedometer. Speedometer yìí ni ẹ̀rọ
ni ẹ̀rọ tó ń ṣe òṣù tí àwọn òyìnbó ti fi sínú ọkọ̀ láti máa ṣe kíni ìgbéléwọ̀n ìyára, that's speedometer. So ìyára jẹ́ òṣùwọ̀n jíjìnnà sí, ó jẹ́ òṣùwọ̀n jíjìnnà sí ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú àkókò. Ní ìlànà ìṣirò, ìyára jẹ́ ìbápín. Ní ìlànà ìṣirò, ìyára jẹ́ kíni? Ó jẹ́ ìbápín. Ìyára jẹ́ ìbápín òṣùwọ̀n. Ó jẹ́ ìbápín òṣùwọ̀n ìrìn àjò tàbí jíjìnnà sí tí a ṣe ìgbéléwọ̀n rẹ̀ ní mítà. Ó jẹ́ ìbápín rẹ̀ pẹ̀lú kíni? Àkókò ní àáyá. Ó túmọ̀ sí wípé òṣùwọ̀n ìyára jẹ́ kíni? Òṣùwọ̀n ìyára ó jẹ́ mítà tí a ṣe ìbápín rẹ̀ pẹ̀lú àáyá, tí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní meter per seconds. That is speed for you. Physics yìí ò le. Tá a bá ti jẹ́ kí òye rẹ̀ ó yé wa, ohun tá à ń lò lójoojúmọ́ náà là ń pè ní physics. It is what we relate with every day. Ó dà, irúfẹ́ ìyára mélòó ló wà? Irúfẹ́ ìyára mẹ́ta gbòógì ló wà fún tó yẹ kí gbogbo akẹ́kọ̀ọ́ girama kán mọ̀. Ení òun ni à ń pè ní ìyára alágbède. Èjì òun ni à ń pè ní ìyára aláìyípadà. Ẹ̀ta òun ni à ń pè ní ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Òun ni à ń pè ní ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Ó túmọ̀ sí pé a ní irúfẹ́ ìyára mẹ́ta: ìyára alágbède, ìyára aláìyípadà, ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Kí ni ìyára alágbède? This is average speed. Agbede ó túmọ̀ sí wípé àárín méjì. Tá bá ní ó wà lágbede ayé òun ọ̀run, ó túmọ̀ sí pé kíni? Ó wà ní àárín méjì ayé òun ọ̀run. So ìyára alágbede ó jẹ́ average speed. Irúfẹ́ ìyára yìí la máa nígbà tí a bá ṣe àpapọ̀ ìrìn tí ara yìí rìn, tí a wá ṣe ìbápín rẹ̀ pẹ̀lú kíni? Pẹ̀lú àpapọ̀ àkókò tí ó gbára láti rin ìrìn àjò náà. Ìyára alágbede ní í ṣe pẹ̀lú ìbápín àpapọ̀ ìrìn àjò. Tí ara kan rìn pẹ̀lú àpapọ̀ àkókò tí ó gba ara yìí láti
rin ìrìn àjò náà. Ní ìlànà ìṣirò a sọ pé ìyára alágbèdé jẹ́ àpapọ̀ ìrìn àjò tí a ṣe ìbápín rẹ̀ pẹ̀lú àpapọ̀ àkókò. Òṣùwọ̀n rẹ̀ náà sì tún jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Èyí jẹ́ mítà, ibi náà jẹ́ àáyá. So òṣùwọ̀n ìyára alágbèdé ó jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá, tàbí ní ìlànà àwọn eléyìnbó ó jẹ́ mítà per second. Mo fẹ́ kí gbogbo wa wò ó, mo fẹ́ ká wò ó dáadáa. Ìyára yálà ìyára alágbèdé ni, bóyá à ń sọ̀rọ̀ nípa ìyára lẹ́sẹ̀kẹsẹ̀ ni, tàbí irúfẹ́ ìyára tó wù ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Mo fẹ́ ká mọ̀ wípé òṣùwọ̀n kan náà ni ìyára ní. It is meter per second, mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ìyára kejì, ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀. This one is also called instant. Tá a bá fẹ́ pè ní èdè Gẹ̀ẹ́sì, we will say this is instantaneous speed. Instantaneous speed. Tí a bá rin ìrìn àjò kan láti ibì kan sí ibòmíràn pẹ̀lú àkókò, ó ṣeé ṣe kí a fẹ́ mọ òṣùwọ̀n ìyára ọkọ̀ náà ní ìgbà kan pàtó tàbí ní àkókò kan pàtó láàrin ìrìn àjò. It is possible for us to say, okay, we want to know the speed of this car or of this body at a particular instant of time, at a particular place, at a particular point within the journey. Irú ìyára yìí la máa ń pè ní ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀, instantaneous. Pẹ̀lú ìyára ẹlẹ́sẹ̀kẹsẹ̀, instantaneous. Ẹ̀ta, ẹ má gbàgbé pé òṣùwọ̀n yẹn náà jẹ́ kí ni mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ẹ̀ta ni ìyára aláìyípadà. Ìyára aláìyípadà. Ìyára aláìyípadà. Irúfẹ́ ìyára wo là ń pè ní ìyára aláìyípadà? Àwọn elédè Gẹ̀ẹ́sì á pè ní kíni? Constant speed. Irú ìyára wo là ń pè ní ìyára aláìyípadà? Irúfẹ́ ìyára yìí ni ìyára tó jẹ́ pé tí a bá ṣe òṣùwọ̀n rẹ̀, ó máa fi yé wa wípé ọkọ̀ yìí rin ìrìn àjò kìlómítà kan ní àkókò kan. Kò sì dín ìyára yìí kù, kò fi kún ìyára yìí, bẹ́ẹ̀ sì ni kò dín ìyára yìí kù. Ohun tí à ń sọ gan-an ni wípé ó máa ń wáyé nígbà tí ara kan bá rin ìrìn ọgbọgba ní àkókò ọgbọgba. Fún àpẹẹrẹ, ọkọ̀ yìí rin ìrìn àjò
ó rìnrìn àjò mítà 5 láàrin ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà tó tún máa tún rìnrìn àjò míì, ó tún rìnrìn àjò mítà 5 láàrin ọgbọ̀n ìṣẹ́jú. Ó rìnrìn àjò mítà 5 láàrin ọgbọ̀n ìṣẹ́jú. Ó túmọ̀ sí pé mítà 5 àkọ́kọ́ ó lo ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà tó fi máa rìnrìn àjò mítà 10 ó ti lo wákàtí kan. Ìgbà tó fi máa rìnrìn àjò tó fi máa rìnrìn àjò 15 meters ó ti lo 1 hour 30 minutes. So that means that the distance travelled by this body is even with time. That means that the distance traveled that means that the body covers equal distances in equal time. So this type of speed is what we consider as constant speed tàbí ìyára aláìyípadà. Ìyára aláìyípadà. Òṣùwọ̀n rẹ̀ sì jẹ́ kí ni? Òṣùwọ̀n rẹ̀ jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Okay. Èjì. Ìsárésí tàbí ìsáré. Ìsárésí tàbí ìsáré. Ìyàtọ̀ díẹ̀ ló wà nínú ìyára àti ìsárésí. Àmọ́ nínú ẹ̀kọ́ físíìsì ìmọ̀ físíìsì ò fi ìyàtọ̀ bíntín tó wà lára ìyára àti ìsárésí yìí ṣeré. Physics does not joke with the difference. Ìyára tó wà láàrin ìsárésí ìyàtọ̀ tó wà láàrin ìsárésí àti ìyára ni ìtọ́nà direction. Ó ṣeé ṣe kí ọkọ̀ kan rìnrìn àjò kó rìn bó ṣe wù ú láì ní ìtọ́nà, kò mọbi tó ń lọ, ọkọ̀ ń pò wọ́n ló ń pò yàdàràdà, kò mọbi tó ń lọ. A lè ṣe òṣùwọ̀n ìsáré, a lè ṣe òṣùwọ̀n ìyára rẹ̀. Àmọ́ fún ìsárésí ó túmọ̀ sí pé ọkọ̀ yìí ní ibì kan pàtó tó ń lọ. Ọkọ̀ yìí ní ìtọ́nà. Ó ní ìtọ́nà. So ìsárésí jẹ́ ìsáré jẹ́ òṣùwọ̀n yíyípadà. Ó jẹ́ òṣùwọ̀n yíyípadà ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú ìtọ́nà. Ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú ìtọ́nà tàbí ìrìn àjò tí ó ní ìtọ́nà tí ara kan rìn ní àkókò tí a fún wa. In a given time. So it is the measure of the displacement. Báyìí èdè Gẹ̀ẹ́sì ò ní lo distance mọ́, wọ́n á lo displacement, because wọ́n ti ṣàlàyé pé ara yẹn rìnrìn àjò yẹn pẹ̀lú ìtọ́nà. So instead of using distance now, we will now start using displacement. So ìsáré jẹ́ òṣùwọ̀n ìyípadà ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú ìtọ́nà. Ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú ìtọ́nà is what is called displacement. So we are no longer using distance ní àkókò tí a fún wa in a given time. Nítorí pé ìsáré ní ṣe pẹ̀lú ìtọ́nà. Àkàámọ́ àwọn ìwọ̀n tí à ń pè ní scalar, àkàámọ́ àwọn ìwọ̀n tí à ń pè ní vector. Gbogbo àwọn ìwọ̀n tí ó bá ti ní ṣe pẹ̀lú kíni? Pẹ̀lú ìtọ́nà ni à ń pè ní vector.
àmọ́ fún ìyára a ka ìyára gẹ́gẹ́ bí kíni scalar nítorí pé kò ní ìtọ́nà, it has no direction. So àwọn ohun àfojúrí tí a ń pè ní scalar jẹ́ àwọn ìwọ̀n àti jẹ́ àwọn ohun àfojúrí tí a ṣe ìgbéléwọ̀n rẹ̀ àti òṣùwọ̀n rẹ̀, àmọ́ tí a rí pé ó ní ọ̀pọ̀ iye, it has mass, ó ní ọ̀pọ̀ iye àmọ́ kò ní ìtọ́nà, ó ní ọ̀pọ̀ iye àmọ́ kò ní ìtọ́nà, it has mass without direction, we call them scalar. Àwọn tó ní ọ̀pọ̀ iye tí ó sì ní ìtọ́nà, they have mass and they have direction, à á pè wọ́n ní kíni, we call them vector quantities. Okay, gẹ́gẹ́ bí a ṣe ní irúfẹ́ ìyára mẹ́ta náà la ní irúfẹ́ ìsáré mẹ́ta gbòógì la ní. A ní ìsáré sí alágbède tàbí ìsáré alágbède. A ní ìsáré tàbí ìsáré sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Ìkẹta, a ní ìsáré aláìyípadà tàbí ìsáré sí. A lè lo ìsáré tàbí ìsáré sí aláìyípadà. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé, ìsáré sí alágbède ó jẹ́ òṣùwọ̀n àpapọ̀ ìrìn àjò tí ara kan rìn. Ó jẹ́ òṣùwọ̀n àpapọ̀ ìrìn àjò tí ara kan rìn pẹ̀lú ìtọ́nà total displacement tí a ṣe àbápín rẹ̀ tàbí tí a ṣe ìpín rẹ̀ pẹ̀lú àkókò tí ó gba ara yìí láti rin ìrìn àjò náà. This is total displacement divided by what? Total time. Òṣùwọ̀n ẹ̀ náà jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ìsáré sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láàárín ìrìn àjò kan, ó ṣeé ṣe kí a fẹ́ mọ ìsáré sí ọkọ̀ náà ní ìgbà kan pàtó tàbí ní àkókò kan pàtó at a particular time or at a particular point within the journey. Irú ìsáré sí yìí irú ìsáré sí tí a ṣe ìgbéléwọ̀n tàbí tí a ṣe òdiwọ̀n rẹ̀ ní àkókò kan pàtó àbí ní ìgbà kan pàtó yìí, òun ni à ń pè ní ìsáré sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀. Instant, ẹsẹ̀kẹsẹ̀ ni, kò níwàrà ń ṣe sà, ẹsẹ̀kẹsẹ̀. Ìsáré sí aláìyípadà, a ti ṣàlàyé yìí pé tí ọkọ̀ kan bá sáré tí ó sì rin ìrìn àjò kan pẹ̀lú ìtọ́nà ní àkókò ọgbọọgba 5 meters north pẹ̀lú kíni? Pẹ̀lú ìṣẹ́jú àáyá 5. Another 5 meters north pẹ̀lú ìṣẹ́jú àáyá 5. Ó túmọ̀ sí pé wọ́n rin ìrìn àjò ọgbọọgba ní àkókò ọgbọọgba. Irú ìsáré sí yìí ni à ń pè ní ìsáré sí aláìyípadà. Òṣùwọ̀n rẹ̀ náà jẹ́ kíni? Ó jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ní èdè Gẹ̀ẹ́sì, it will be called meter per second or m/s. Tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá, meter per second. Okay. Ní àkótán, ẹ jẹ́ wá wo ìkẹta. Ìdàgẹ̀rẹ̀.
acceleration. Ìdàgẹ̀rẹ̀ pín sí méjì. Ìdàgẹ̀rẹ̀ pín sí méjì. Ohun tí mo fẹ́ ká mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀, ọ̀pọ̀lọpọ̀ wa lòye yìí. Tí ọkọ̀ kan bá ń lọ tó ń gòkè lọ bírírírírírí, ó ń dàgẹ̀rẹ̀ tó ó ṣeé ṣe kó yẹ pé ọkọ̀ yẹn ń dàgẹ̀rẹ̀ gòkè àbí kọ́kọ́ yẹn ń dàgẹ̀rẹ̀ wálẹ̀. A ní ìdàgẹ̀rẹ̀ gòkè. Ìdàgẹ̀rẹ̀ gòkè. Ìdàgẹ̀rẹ̀ gòkè yìí gangan là ń pè ní acceleration. Òun gangan ni acceleration. Àpapọ̀ orúkọ ni ìdàgẹ̀rẹ̀. Àmọ́ ìdàgẹ̀rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní acceleration, àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìdàgẹ̀rẹ̀ gòkè gangan ni à ń pè ní acceleration. Torí ìdàgẹ̀rẹ̀ pín sí méjì. Ìdàgẹ̀rẹ̀ wálẹ̀. Ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ ni à ń pè ní deceleration or retardation. Ó ṣeé ṣe kí ọkọ̀ yìí dàgẹ̀rẹ̀ lọ sókè. Ó sì ṣeé ṣe kí ọkọ̀ yìí, tí ọkọ̀ bá ń da free bọ̀, ọkọ̀ yẹn ó ń da free bọ̀, ó ń dà wálẹ̀. Ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ means retardation. Ẹni tó ń wa ọkọ̀ ó ti paná ọkọ̀, so ara yẹn ń dàgẹ̀rẹ̀ wálẹ̀ is retardation. Àmọ́ bí ọlọ́kọ̀ bá ṣe rìn lọ tó ń tẹná sí ọkọ̀, tó ń tẹná mọ́kọ̀ tí ọkọ̀ ń sáré sí a ṣàpèjúwe ẹ̀ pẹ̀lú ìdàgẹ̀rẹ̀ gòkè. Kí wá ní ìdàgẹ̀rẹ̀ gòkè? Ìdàgẹ̀rẹ̀ gòkè acceleration ó jẹ́ ìwọ̀n ìsáré sí ọkọ̀ kan tàbí ara kan pẹ̀lú àkókò. It is the measure of the change in the velocity of a body or a car or anything with time. Ó jẹ́ ìwọ̀n òṣùwọ̀n ìyípadà ìsáré ọkọ̀ kan pẹ̀lú àkókò. A sì máa ní àwọn episode àwọn episode tá a sì máa ṣe, a máa ṣàlàyé ìdàgẹ̀rẹ̀ gòkè dáadáa. A máa lo àkókò tó dáa lórí ìdàgẹ̀rẹ̀ gòkè. Àmọ́ wọ́n fẹ́ ká mọ̀ níbí ni pé ìdàgẹ̀rẹ̀ gòkè jẹ́ kí ni? Ó jẹ́ ìwọ̀n ìyípadà nínú ìsárésí pẹ̀lú àkókò. Ní ìlànà ìṣirò. Ìdàgẹ̀rẹ̀ gòkè á jẹ́ kí ni? Á jẹ́ ìwọ̀n ìyípadà nínú ìsárésí ọkọ̀ tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú ìwọ̀n ìyípadà nínú àkókò tí ó gba ọkọ̀ náà láti sa eré, tàbí tí ó gba ara náà láti sa eré sí. Kí ni òṣùwọ̀n ìdàgẹ̀rẹ̀ gòkè tàbí ìdàgẹ̀rẹ̀ wálẹ̀? Òṣùwọ̀n ìdàgẹ̀rẹ̀ gòkè tàbí ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ jẹ́ kí ni òṣùwọ̀n ìsárésí? Ẹ má gbàgbé pé òṣùwọ̀n ìsárésí jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Kí ni òṣùwọ̀n
àkókò, òṣùwọ̀n àkókò jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ó túmọ̀ sí pé a ní mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá tí a tún wá ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ó máa fún wa ní mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá tí a ṣe ìsọdipúpọ̀ rẹ̀ pẹ̀lú reciprocal. So nítorí èyí òṣùwọ̀n ìdàgẹ̀rẹ̀gòkè ó wá jẹ́ kí ni? Ó jẹ́ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá tí a ṣe ìsọdipúpọ̀ rẹ̀ lọ́nà méjì. Òṣùwọ̀n ìdàgẹ̀rẹ̀gòkè jẹ́ kí ni? Ó jẹ́ mítà -2 or mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá ní ọ̀nà méjì tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní mítà per second square or mx-2 or m/s². Ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló máa ń ṣe àṣìṣe níbi tá a wà yìí. Wọ́n máa ń ṣi òṣùwọ̀n yìí kọ. Èrè tí a ṣe ìwọ̀n àti òṣùwọ̀n ni fún gbogbo wa láti mọ̀ wípé ní ẹ̀kọ́ físíìsì kò fi òṣùwọ̀n ṣeré. Physics does not joke with measurements, they don't joke with units. Nítorí pé tí o bá kọ òṣùwọ̀n tí yóò tọ́nà, ó túmọ̀ sí pé ohun tó ń sọ ohun tó yàtọ̀ ni. So for example, tí n bá sọ pé ọkọ̀ yìí ní ìdàgẹ̀rẹ̀gòkè, ó ní ìdàgẹ̀rẹ̀gòkè ọgbọ̀n mítà tí a ṣe ìbápín rẹ̀ pẹ̀lú àáyá. Ìdàgẹ̀rẹ̀gòkè kọ́ ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, nítorí pé mo ti lo mítà àti àáyá. Kí ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa kí ni? Ìsárésí. Ó túmọ̀ sí pé ohunkóhun tí n bá lò ti ṣe kí ni? Kò tọ́nà, it's not right. So tí n bá fẹ́ sọ ìdàgẹ̀rẹ̀gòkè mo gbọ́dọ̀ rí lọ́kùnkúndùn wípé mo lo mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá ní ìlọ́po méjì. I must write this. Ọ̀pọ̀lọpọ̀ tún máa ń ṣe àṣìṣe. Dípò tán fi máa kọ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá, wọ́n á kọ mítà tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú àáyá ní ìlọ́po méjì, àmọ́ wọ́n á wá fi àmì ìyọkúrò sí. This is wrong. Èyí ti yí gbogbo ohun tó kọ padà, ó ti sọ ọ́ di nǹkan míì. Ohun tó kọ síbi báyìí is mítà a². Ó ti yí padà. Ẹ má gbàgbé pé ní ìlànà ìṣirò tí a bá ní 1/a ó jẹ́ a⁻⁻1. Tá a bá ní 1/a⁻⁻1, kí ló máa dà? Á di a. Nítorí pé yìí máa fún wa ní 1 divided by 1/a, tá a fún wa ní 1 times a/1, tá a fún wa ní a. Èrèdí ni tó jẹ́ pé fún gbogbo akẹ́kọ̀ọ́ ó ti di ọ̀ranyàn, ó ti di gbòógì kí gbogbo wa fi sọ́kàn wípé tí a bá ń kọ ohunkóhun nínú ẹ̀kọ́ físíìsì, nínú ìmọ̀ físíìsì, a gbọ́dọ̀ mọ̀ wípé òṣùwọ̀n wa ṣe kókó. Òṣùwọ̀n wa ṣe kí ni? Ó ṣe kókó, ó ṣe gbòógì. A gbọ́dọ̀ fi òṣùwọ̀n wa ṣeré. Ó dà. Mo ti sọ fún yín pa ní ìdàgẹ̀rẹ̀gòkè, a sì ní ìdàgẹ̀rẹ̀ wálẹ̀. Kí ni ìyàtọ̀ ìdàgẹ̀rẹ̀gòkè? Tá a bá fẹ́ ṣàlàyé ìdàgẹ̀rẹ̀gòkè ní ìlànà ìṣirò, ìdàgẹ̀rẹ̀gòkè jẹ́
ó jẹ́ ìyàtọ̀ láàrin ìsárésí ìparí àti ìsárésí ìbẹ̀rẹ̀, àti tí a ṣe àbápín rẹ̀ pẹ̀lú ìyàtọ̀ láàrin àkókò ìparí àti àkókò ìbẹ̀rẹ̀. Ó túmọ̀ sí pé ìdàgẹ̀rẹ̀kùkẹ̀ tí a máa ń pè ní acceleration A is what? V minus U all over T minus T naught. V wá jẹ́ ìsárésí ìparí, U jẹ́ ìsárésí ìbẹ̀rẹ̀, T jẹ́ àkókò tí ó parí pẹ̀lú ìsárésí yìí, ó jẹ́ àkókò tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìsárésí tó wà lókè. Now, if we have this, tá a bá fẹ́ wá ìdàgẹ̀rẹ̀ wálẹ̀, which is deceleration, ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ wá jẹ́, dípò tó fi máa jẹ́ V minus ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ wá jẹ́ U minus V all over T minus T naught. So ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ jẹ́ is always the reciprocal. It's always the negative inverse. It's the negative inverse. So for this one now, fún ìdàgẹ̀rẹ̀ wálẹ̀ now we have a máa need to have a negative answer. A máa ní ìdáhùn tí ó ní ṣe pẹ̀lú àmì ìyọkúrò. A máa ṣàlàyé yìí níwájú. Àròjọ́ sọ ibi tá a máa parí ètò yìí sí láwa yìí. Mo fẹ́ fi dá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa, mo fẹ́ fi dá yín lójú wípé ètò yìí máa ṣe yín lóore. Mo fẹ́ kẹ́ fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ ní ẹ̀gbẹ́ fọ́nrán yìí ẹ máa rí àmì kan tó dàbí aago. Tẹ́ ẹ bá tẹ̀ ẹ́, wọ́n ń pè ní notification. Ó túmọ̀ sí pé gbogbo ìgbà tá a bá ti fi fọ́nrán mi sókè, ẹ máa rí. Wọ́n á sọ fún yín pé àwọn arákùnrin yìí o, wọ́n ti tún fi fọ́nrán mi sókè. And that's why we always say subscribe. The essence of subscribing is so that you can always follow up. Kẹ́ ẹ lè máa tẹ̀lé àwọn ohun tá à ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Màá tún yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o, gàgà.